iléeṣẹ́ ààrẹ àti ìjọba Tinubu yan àjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mà ti tú àṣírí àwọn tó fẹ́ fipá gba ìjọba lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ tán la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún ìgbà kúkú pé ìwọ́de tí àwọn ọ̀dọ́ ṣe láti tako ìjọba burúkú ebi ìnira àti ọ̀wọ́n gógó èyí tó kásẹ̀ ńlẹ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ Tinubu ni. Ǹjẹ́ níbo ni wọ́n ti la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ fún ìgbà àkọ́kọ́? Ní ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ 13 oṣù kẹjọ tá a wà yìí tí ìpàdé tó ga jùlọ lórílẹ̀‐èdè yan pàdé àwọn alágbára Nàìjíríà tó ń pè ní Council of State Meeting níbi tí Tinubu gbogbo àwọn gómìnà igbákejì ààrẹ àti gbogbo àwọn ààrẹ àti olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ti máa ń ṣèpàdé ìní wọ́n máa ti la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ pé díẹ̀ ló kù wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ Tinubu ni. Lẹ́yìn ìpàdé náà ìní mínísítà fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ Minister of Mines and Steel tó tún jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ìyún Ọ̀làgbà Délé Aláké ni ló máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tó ń sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà ló jẹ́ kó dìímọ̀ yìí pé ìwọ́de tí àwọn ọ̀dọ́ ṣe ìyẹn ìwọ́de ọlọ́jọ́ 10 láti ọjọ́ àkọ́kọ́ sọ́jọ́ 10 oṣù kẹjọ tá a wà yìí ó ní wọ́n fẹ́ fi fipá gbàjọba lọ́wọ́ Tinubu ni o. Ó ní kì í ṣe ìwọ́de lásán àwọn rí àṣírí kódà nínú ìpàdé náà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé wọ́n tú àṣírí àwọn alágbára ní ìpínlẹ̀ Kaduna, Kano àti ìlú Àbújá kan tó yẹ pé bílíọ̀nù 4 náírà ìní wọ́n gbé sílẹ̀ fáwọn olùwọ́de láti dá wàhálà lẹ̀ o. Bẹ́ẹ̀ ni a gbọ́ pé òyìnbó kan tó jẹ́ pé òun ló wà lẹ́yìn àwọn àsíá ìyún flag orílẹ̀-èdè Russia táwọn Haúsá tó ń nà sókè pé kí wọ́n wá fipá gbàjọba lọ́wọ́ Tinubu wọn náà ti rí òun náà tó sì fẹ́ gbé báyìí o. Délé Aláké wá jẹ́ kó di mọ̀ pé àwọn dúpẹ́ fáwọn ọmọ Nàìjíríà tí àwọn náà gbàbọ̀dé láti jẹ́ kí àwọn ọ̀tá Nàìjíríà kan fipá gbàjọba lọ́wọ́ Tinubu. Ó wá ké sí gbogbo àwọn tí wọn ò dùn sí Tinubu tó fẹ́ fipá gbàjọba pé ká má wulẹ̀ dààmú ara wọn kán ní sùúrù di ètò ìdìbò ọdún 2027 ká fìbò wọn ká fi lé Tinubu dànù. Bẹ́ẹ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nínú ìpàdé náà yàtọ̀ sí bílíọ̀nù 4 náírà tí àwọn alágbára olóṣèlú kan gbé sílẹ̀ láti fi gbàjọba lọ́wọ́ Tinubu àgbọ̀ ìpè láti ilẹ̀ òkèrè àwọn owó orí ẹ̀rọ ayélujára tó ń pè ní cryptocurrency bíi mílíọ̀nù 58 $58 million ìní wọ́n dá fún ìwọ́de náà láti fi dá wàhálà sílẹ̀ tí Délé Aláké sì la ọ̀rọ̀ mọ́lẹ̀ wípé wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ Tinubu ni o kì í sì ṣe ìwọ́de lásán ìní wọ́n ṣe.